ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Má jẹ́ agbórí ọ̀fẹ́ yìí lásán. Olúwa ṣàánú wa délẹ̀délẹ̀. Ògo ni fún orúkọ rẹ. Nígbẹ̀yìn ayé wa lórúkọ Jésù jẹ́ ká rí ọ. Ká bá ọ jọba. Ká lè wà níbi tó o bá wà. Ní orúkọ Jésù Olúwa wa. Ẹ kí hallelujah ńlá. Hallelujah yín yẹn kéré, ẹ kí hallelujah dáadáa. Amen. Luke orí 21. Sí Bible rẹ, sí Luke. Orí 21. Wọ́n ka ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19. Luke 21. Láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19. Ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí, wọn ó nawọ́ mú yín, wọn ó sì ṣe inúnibíni sí yín, wọn ó fi yín lé àwọn onísínágọ́ọ̀gù lọ́wọ́ àti sínú túbú, wọn ó mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àti àwọn ìjòyè nítorí orúkọ mi, yóò sì padà di ẹ̀rí fún yín. Nítorí náà ẹ pinnu rẹ̀ lé ọkàn yín pé ẹ kì yóò ronú ṣáájú bí ẹ ó ti dáhùn. Nítorí tí èmi ó fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. A ó sì fi hàn láti ọ̀dọ̀ àwọn òbí yín wá àti àwọn arákùnrin àti àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wá, wọn ó sì mú kí a pa nínú yín. A ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi. Àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ sọ báyìí nù, bẹ́ẹ̀ ni mo ti mú. Àkọlé náà ni a ó sì kórìíra yín. Ẹsẹ̀ 17 mọ̀kálẹ̀ kan sí. A ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi. Ṣùgbọ́n irun orí yín kan kì yóò ṣègbé. Nínú sùúrù yín ni ẹ̀yin ó jèrè ọkàn yín. Ẹ kí hallelujah. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń sáré ìje lọ síjọba ọ̀run, ẹ kí hallelujah. Ìbẹ̀rẹ̀ iṣẹ́ ń ṣẹ́ ní tòótọ́ lórúkọ Jésù ó mórí délé o. Wọ́n gbọ́ àmì rẹ dáadáa. Ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́, ọjọ́ ọ̀hànrán sùn lébi, ògbà tó ti ń bá bọ̀ lórúkọ Jésù ó mórí délé o. Ọ̀sàmì dáadáa. Àìmọye ló bẹ̀rẹ̀ dáadáa, wọn ò parí ẹ̀ dáadáa. Lọ́ọ̀tì tí ọ̀sàgbèrè láàrin 20 ọdún Sódómù, ó wá padà fún ọmọ rẹ̀ méjèèjì lóyún. Abraham ti pé ọmọ 86 years, ọdún 96 kó tó ṣubú sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀. Ẹ má gbàgbé o, Gíàsì bẹ̀rẹ̀ dáadáa, ó fẹ́ di wòlíì, ojú kòkòrò owó kò jẹ́ ọ̀dà o, adẹ́tẹ̀ lọ́dà, inú igbó ló kú sí. Jẹ́ mọ̀ pé ọ̀kan náà pilẹ̀ Jerúsálẹ́mù mímọ́, orúkọ Júdásì wà ńbẹ̀ ṣùgbọ́n kò débẹ̀ torí àwọn àpọ́stélì 12 ọ̀nà jẹ́ kan nù wọn. Ó bẹ̀rẹ̀ rí kò parí ẹ̀ rí.
Démà ó tẹ̀lé Paul lẹ́yìn ṣùgbọ́n kò débi tí Paul dé. Òun gbàdúrà pé lórúkọ Jésù eré ìje tó o ti fi ẹsẹ̀ rẹ lé yìí, ìjọba ọ̀run tí o ti fi ẹsẹ̀ rẹ lé lórúkọ Jésù ó débẹ̀. Ọ̀rọ̀ ìpadàbọ̀ Jésù náà ló sì ń sọ ní Lúùkù 21 nígbà tó sọ nípa oríṣiríṣi àmì tí ó ṣẹlẹ̀ tán nígbà tí wíwá ń bá súnmọ́ etílé. Ó wá sọ ara tí àwọn ènìyàn ayé ọkọ̀ sí àwa tá à ń lépa àjọbọ ọ̀run. Àsọtẹ́lẹ̀ yìí wá jẹ́ ọ̀kan nínú àwọn àsọtẹ́lẹ̀ Jésù tó bà nínú jẹ́ jùlọ, tó sì ti bẹ̀rẹ̀ sí í ṣe wàràwàrà. Ìkórìíra àwa Kìrìsìtẹ́nì kì í dẹ̀ ṣe nǹkan tuntun. Ọ̀pọ̀ ìgbà ni Jésù máa ń tẹnu mọ́ èyí nínú ọ̀rọ̀ rẹ̀ kó má bàa bá wa lójijì nígbà táyé bá gbé ìṣe rẹ̀ dé. Báyìí máa gbọ́ o, ní ìkádìí ètò yìí mo fẹ́ sọ fún ọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín tẹ̀sù lè tún fẹ́ gbà tí òfin ní jẹ́ kó bá Jésù lọ. Ó ní nígbà tí ayé bá kórìíra yín. Ẹ gbọ́ mi dáadáa o, kó o ti múra lẹ̀ o pé gbogbo ọ̀rẹ́ Jésù ọ̀tá ayé ni wọ́n. Ṣé ẹ ti gbọ́? Ọ̀rẹ́ Jésù ọ̀tá ayé. Àìmọ̀lẹ̀ àjẹgbá. Kò sí bó ṣe fẹ́ ṣe tó lè ti Ọlọ́run o. A kórìíra yín. Inú níbí ni kò sí kán tá ẹ̀ mọ̀ wàhú o. Bọ́ ọ bá ń fi yán bọ́ọ̀lù kò pé ọmọ lọ́tà o. Kó o sì máa sọ̀kò sáàrin ọjà kò pé ọmọ lọ́rẹ̀ẹ́ tiẹ̀ o. Bó o tulẹ̀ kó burú tó ọ lọ́rẹ̀, bó o tulẹ̀ kó dáa tó ọ lọ́tà. Ó sì mọ̀ wípé ká máa ṣáájò àlọ́ kọ̀ọ̀ràn ẹni tí ọ̀fẹ́ràn ẹni o. Láyé àtijọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ṣakí, wọ́n sọ̀tàn rẹ̀ fún wa. Wọ́n ní ẹnìkan bá bọ́ sóde ní máa ń kiri ìgboro, máa ń lọ ìgboro, lọ́ máa ń sọ fáwọn èèyàn wípé ṣé ẹ mọ oríkì òun? Wọ́n náà mọ oríkì ẹ̀. Ó ní ẹ máa pè mí ní akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Ọ̀kẹ́rẹ́ sì lọ́ba Ṣakí. Akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Ó ní yes bẹ́ẹ̀ ṣe máa kì mí nù o. Èmi akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Sọ àmọ̀ tó máa ń tọ́ ń sọ. Ọba àlùwà ní màá jẹ́ bẹ́ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni àlóhùn tóun òun tó ń fẹ́ máa jẹ́ nìsín ni akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Báwọn àwọn ọmọkùnrin ìlú àwọn bọ́ọ̀sì ìlú bí wọ́n ṣe rí ni wọ́n bá bẹ̀ sí kì í akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Alọ́kùnrin rẹ̀ ń ké sí òkìkí bá kàn dọ́dọ̀ ọba. Ìwọ ọba etí ẹ̀ mélòó kí ló fi gbọ́ ọlọ́rọ̀? Ẹnìkan kiri láàrin ìgboro báyìí o tó lóun akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Ọba nílùú òun lẹ́nìkan ti ń jí akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Òun ọ̀kẹ́rẹ́ ọba Ṣakí ẹ lọ́ba mú wa ní a bá lọ mú wá fún ọba. Lọ́ba bá ní kó dè mọ́gi, ní a bá dè mọ́gi. Ẹ̀yin náà sì mọ̀ pé ọba aláyé ìgbà náà ọba tó lágbára gidigidi ni wọ́n. Kì í ṣe pé ọba aláyé náà ò ní agbára bíi tìgbà náà nísìn o, ṣùgbọ́n àwọn ọba aláyé ìgbà náà máa ń ṣe ìkà pọ̀ tí wọ́n sì máa ń mú jẹ. Kò dàbí tí òfin wà báyìí. Wọ́n ní ẹ dè mọ́gi, ní a bá pe jagun, ní a pe jagun wá kọ́ pọ́n àdẹ́ ẹ̀. Ìjagun bá dé. Wọ́n ní ọkùnrin ló pe rẹ̀ ní akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Ó ń sì lọ́ba. Ẹnìkan sì wà nílùú ìjọ sọ pé òun ò ní fẹ́ràn òun. Jagun ní ká má rí. Ọlẹ́yin boys ọyẹ kì bẹ́ẹ̀ ṣe máa kì í. Nígbà kan tó di pé kì í ọba kọ́ bèè lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́. Ṣé lóòótọ́ náà ń jẹ́ akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́? Ó ní bó ń ṣe jẹ́nu o. Ó kọ́ tó ń jẹ́nu. Sọ àmọ̀túmọ̀ tó ọlọ́run mọ̀túmọ̀ rẹ̀. Ó ní ṣe bẹ́ẹ̀ yẹn lọ́kẹ́rẹ́. Èmi ni akọ̀mọ́fẹ́ràn ọ̀kẹ́rẹ́. Yàrá ni ó dè mọ́gi. Yàrá pé jagode. Yàrá káà tó bẹ̀ lórí ẹ̀jẹ̀ á tó bi léèrè. Ká tó béèrè lọ́wọ́ tó ti á ti hún mọ́ igi báyìí.
okùn kan bẹ̀ lórí ọba ní ẹkì bẹ́ẹ̀ sí èkì wọ́n ní akọ ọmọ fẹ́ràn ọkàn rẹ̀ ọlọ́kùnrin lẹ̀ ké sí ọkàn rẹ̀ ní jagun fìdá rẹ̀ lẹ̀ ẹtù ẹfí ilẹ̀ jẹ́ ọmọ lọ ó ti pinnu tí ó ṣe kò sì sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ torí náà ẹ má jẹ́ wulẹ̀ láàwò lọ́rùn kí n má kàn pa àyàndá sáàfin ẹ jí ọmọ lọ kọ́ máa péré ẹ̀ là kọ́ máa fẹ́ràn ọ̀kẹ́ rẹ̀ tí ọba ti fẹ́ràn mi èmi náà ò sì ní fẹ́ràn rẹ̀ ẹ fi lè jẹ́ ọmọ lọ ẹ má wulẹ̀ pamọ́ ní a bá túlẹ̀ à ń tó kí akọ máa fẹ́ ọkùnrin lẹ́ ń ké sí ẹn tí ò ní fẹ́ràn ẹ kò sí ní tó fẹ́ ṣe sí ọgbọ́n a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn àbá ọ̀ká jẹ́ n tó kà bẹ̀ fún ọdẹ kan sí ẹsẹ̀ 17 a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi wàhálà bẹ̀rẹ̀ o torí gbà náà ni ìwà ènìyàn ó yí ìwà tiẹ̀ náà padà níjọba ọ̀run ọba bọ́ èmi wòye pé ó yẹ kí gbogbo èèyàn fẹ́ràn wa ni ẹ máa gbọ́ o èmi rò pé Jésù sọ pé a ó sì fẹ́ràn yín látọ̀dọ̀ gbogbo ènìyàn torí ń wàásù ìrere fún wa a ó sì fẹ́ràn yín látọ̀dọ̀ gbogbo èèyàn torí ẹ̀ ń ṣàánú a ó sì fẹ́ràn yín látọ̀dọ̀ gbogbo èèyàn torí ẹ dúró lórí òtítọ́ ẹ̀ mọ́kànmọ́kàn àṣírí èèyàn bá nǹkan láyé ọ̀fẹ́ ẹni tó rówó he tó wá gbé hàn pé òun rówó he o wọn á ní orí ẹ ti burú orówó he o gbé wá ní Nàìjíríà wa yìí ntí jẹ́ pé ìwọ ọ̀yàn oríire láyé ti ẹnu orí òsì ni wọ́n yàn ṣé o lè gbé o lè gbà ní ẹlòmíà níbọ̀ ń bá rí lé òun ọ̀fọ̀ nínú tí wọ́n bá mú ẹlòmíì dé àgọ́ ọlọ́pàá tí wọ́n bá sọ ọ́n sátìmọ́lé wọn àwọn ẹlòmíì bá wẹ̀ wọ́n wọ́n á mọ bí wọ́n rí pé kí ló mú ọ wẹ̀ wọ́n dúró torí 10,000 ló ṣe wọ̀ wọ́n á fẹ́ lu ọ̀pá àwa rò pé bí 100 million ló gbé ọ débi ni tó bá ti ẹ̀rọ 100 million jí báyé ṣe rí nìyẹn ọgbọ́n tí mo ń sọ olódodo láyé ọ̀fẹ́ kírísítẹ́nì láyé kórìíra a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo èèyàn nítorí orúkọ mi Jòhánù orí 15 kó lè bá yọ dáadáa Jòhánù orí 15 yà wò láti ẹsẹ̀ 18 bí ayé bá kórìíra yín ẹ mọ̀ pé ó ti kórìíra mi ṣáájú yín ìbá ṣe pé ẹ̀yin ṣe ti ayé ìbá fẹ́ àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí ni ayé ṣe kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi wọ́n ó ṣe inúnibíni sí yín pẹ̀lú bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́ wọ́n ó sì pa tiyín mọ́ pẹ̀lú gbogbo ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ó ṣe sí nítorí orúkọ mi ṣé ẹ gbọ́ báyìí o nítorí tí wọn kò mọ ẹni tí ó rán mi torí àkókò kọ́ ọ gbáradì o lépa àjọbọ ọ̀run ọ̀fẹ́ bá Jésù lọ ayé ó kórìíra ẹ̀ pátápátá kí lè èrèdí ìkórìíra apá kan nínú èrèdí ìkórìíra wọ́n wo Jòhánù orí 7 ẹsẹ̀ 7 níbi tí Jésù ti ń bá àwọn àbúrò rẹ̀ sọ̀rọ̀ Jésù fún wa pé ayé kò lè kórìíra yín ṣùgbọ́n èmi ni ó kórìíra nítorí tí mo jẹ́rìí gbè pé iṣẹ́ rẹ̀ burú ayé ò lè kórìíra yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tayé Jésù ní ayé ọ̀fẹ́ àwọn tirẹ̀ ṣùgbọ́n èmi ló kórìíra nítorí pé èmi ń jẹ́rìí gbè pé iṣẹ́ rẹ̀ burú náà gbọ́ o tọ́ ọ bá gba Jésù lólúwa àtolùgbàlà nítòótọ́ inú ilé ẹ lògùn ó ti kọ́kọ́ dìde inú níbí ni Jésù sọ ará alẹ́ ènìyàn ni yóò sì máa sí ọ̀tá rẹ̀ nínú ilé ẹ lògùn ó ti kọ́kọ́ dìde ṣùgbọ́n ọkọ rẹ ò lè kórìíra rẹ tó bá jẹ́ pé gbàgbọ́ tó gbà ó ṣètẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀
ọkọ ẹni ni ọmọ lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n bó ṣe tóun tẹ́lẹ̀ máa tóun ẹ lọ kọ́ ọ̀dẹ̀ máa ṣe jẹ́rìí ẹ lọ kọ́ máa kán kọ́ máa fẹ́ lẹ́lẹ́ kọ́ ọ̀dẹ̀ pàkínní rẹ mọ́ tí kò so tọrùn síbẹ̀ tó o bá ti ń ṣe yẹ fún mi ò disturb ẹ o mi sọ pé kò wá lọ church tó o bá jẹ́ pé rúgbàgbọ́ tí wọ́n náà gbà ní ọkọ rí ò lè hate ẹ gbà bẹ́ẹ̀ bàbá rẹ ò lè kórìíra rẹ tó o bá gba Jésù tán tó o tó ń bá ara ẹ mu tí ń rán ọ lẹ́mu tọ̀tọ̀ gbé nìkan sọ pé àbọ̀ fún bàbá àti ìyá wa kọjọ wa ó lè pẹ́ tó ń lọ́ọ́ bá ara ẹ mu tó ń bá ara sìgá tí ń rán ọ lọ́dọ̀ lẹ́kulẹ́já tó ń bá ara tewétegbò dáàdi ẹ ò lè kó owó skul rí ọmọ pé owó oúnjẹ rí ọmọ pé kò ní ọmọ lọ ṣọ́ọ̀ṣì níwọ̀n àgbà tó jẹ́ pé ntí ẹjọ́ ṣe tẹ́lẹ̀ ó sì ń bá a ṣe ọ̀gá rẹ ò lè kórìíra rẹ bó o ṣe máa bá yíwèé tẹ́lẹ̀ tó máa wá gbowó fún tó bá sì ń lọ ṣọ́ọ̀ṣì tó ń ṣe kò lè kó kó à ń lè ṣàkí àtọ̀ ṣùgbọ́n ọjọ́ ọba yarí pé mo ti born again ń ṣe kínní ìmọ̀ ọjọ́ yẹn lọ́dọ̀ tá wọn o ẹ gbọ́ mi dáadáa o ó ní wọ́n kórìíra yín torí orúkọ mi èrèdí ìkórìíra dandan ní ká yóò kórìíra wa tá a bá jẹ́ tọ́lọ́run nítòótọ́ nǹkan méje ni mo fẹ́ dárúkọ mi tó torí ẹ̀ kórìíra ẹ̀ máa kọ́ lẹ̀ wọ́n kórìíra rẹ nítorí orúkọ Jésù ṣé yẹn yé wa ṣe rí orúkọ Jésù yìí ìkọ̀sẹ̀ ní fáyé ìwọ sọ pé àlàáfíà fún yín o mo mú ìrere ayọ̀ fún yín wá o mo fẹ́ wàásù ọ̀rọ̀ Ọlọ́run o wọn ò ní ojókòó tó bá ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lọ tó bá ti dákọ̀ Jésù báyìí ni wọ́n máa dìde wọ́n ní àwọn rò pé Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run èwo tó ti Jésù yẹ orúkọ yẹn ní bí gbogbo ayé nú ẹ gbọ́ mi dáadáa o orúkọ yẹn ló ń bí gbogbo ayé nú àbájọ àwa láyé rí bó ṣe rí wọ́n pa ọmọ aládé àlàáfíà wọ́n kàn mọ́gi wọ́n kọ èyí sí ọmọ aládé àlàáfíà kò lè sálàáfíà láyé tí Jésù èdè a kàn gbìyànjú ni bá a sì máa bá lọ rèé ìdí ẹ̀ ni pé aráyé ti kọ ọmọ aládé àlàáfíà mọ́gi wọ́n sì kọ̀yìn sí wọ́n dójú tì ní gbangba ọjọ́ ìdájọ́ gbóná yóò rorò ọjọ́ mọ̀ bó ṣe sàsálà bó ṣe mórí bọ́ nítorí orúkọ Jésù lójú àwọn ènìyàn létí àwọn ènìyàn òkúta àdìgbòlù ni kò sí bí ẹ ti fẹ́ gbọ́ ẹnikẹ́ni ó bá dẹ̀ dúró pẹ̀lú Jésù báyìí wọ́n fojú sí lára nítorí orúkọ rẹ̀ tó o bá ń wàásù ìrere fẹ́ lómìnira ní ẹ wá o ọ̀rọ̀ Jésù yìí ò yé èèyàn o tẹ́ bá ka ọ̀rọ̀ náà ẹnìkan ló tiẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó lóyìn sí ọmọ Màríà ọlọ́mọ kọ́ńfọ́lòun ó ní ọmọ Màríà ní ẹlẹgbà létí ọ̀tún tí yóò yí tòsí sí ó ní ọmọ kọ́ńfọ́ ọ̀jẹ̀ gbarú ẹ gbọ́ mi dáadáa lójú àwọn èèyàn wọ̀nyí ìrere tá a gbà bí ìgbà apá àgọ̀ ni a sì gọ̀ o ẹ ń bá dẹ̀ lépa àjọbọ̀ ọ̀run yóò di dèdèrè yányán ẹ gbọ́ yóò di dèdèrè yányán kì í ṣe pọ́ gọ̀ o kì í ṣe pọ́ dèdèrè o ṣùgbọ́n ó ń rí nǹkan kan táwọn yòókù ò rí nítorí orúkọ rẹ̀ wọ́n á kórìíra rẹ̀ o ìkejì wọ́n kórìíra rẹ̀ nítorí ìgbàgbọ́ ẹ̀ tó yàtọ̀ sí tiwọn ìgbà míì wà á kàn dédé sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ túmọ̀ rẹ̀ a ní Ọlọ́run kan náà là ń sìn kì í sọ Ọlọ́run kan náà tẹ́ bá fẹ́ gbóòtọ́ kí mo wí kì í sọ Ọlọ́run ẹnìkan yàtọ̀ sọ Ọlọ́run ẹnìkejì kì í sọ Ọlọ́run kan náà là ń sìn o kì í sọ Ọlọ́run kan náà là ń sìn wọ́n máa gbọ́ o ṣé Ọlọ́run tèmi òun ló ní Bíbélì Ọlọ́run Bíbélì lèmi ń sìn báyìí Ọlọ́run Bíbélì nígbà mo sì sí ìwé rẹ̀ wò ó ń sọ pé kò yẹ kí ọkùnrin náà kí ó nìkan máa gbé wọ́n wá olùrànlọ́wọ́ ẹyọkan ni o tó dàbí rẹ̀ fún torí náà ni ọkùnrin yóò sì máa fi bábọ̀ ìyá rẹ̀ sílẹ̀ yóò sì fara mọ́ aya rẹ̀ àwọn méjèèjì kì í sàn mẹ́tẹ̀ẹ̀ta àwọn méjèèjì kì í sàn mẹ́rẹ̀ẹ̀rin yóò sì di ọ̀kan
ọlọ́run ẹnìkan wá sọ wípé mẹ́ni ọ̀dọ́ tòun máa bá o ó ti yẹ kó mọ̀ pé ọlọ́run kan náà ò lè sọ méjèèjì orísun kan ò lè sun omi ró àti omi tútù ẹ gbọ́ mi dáadáa ọlọ́run tèmi sọ pé jésù yìí o ọmọ tó ní ntọ́lọ́run ti bíbélì tèmi ń sìn tọ́sọ̀nù pé jésù ọmọ tó ní ó sì ní a máa gbọ́ tiẹ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sọ́ ọ̀sán bíi ìrìbọmi ó tún sọ bíi lórí òkè níbi ìpaláradà ọlọ́run kan náà ni ó tún wá sọ pé òun ò bí ọmọ kankan tó kò lè jẹ́ ọlọ́run kan náà ẹ̀rọ ni ẹ̀yin òro ni kò lè jẹ́ ọlọ́run kan náà torí náà àfi ń dára wa nínú ni o kì í sọ ọlọ́run kan náà o a kàn fi ń wá láàfíà ni o kò sí ní tó sọ pé àṣegbépọ̀ ní tòótọ́ kó kálukú ó sin ọlọ́run tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ má gbé wá pọ́ ọlọ́run kan náà ni ó yàtọ̀ ìjọba ọ̀run tèmi ń lépa yàtọ̀ sí ìjọba ọ̀run tẹlòmíì nínú ìjọba ọ̀run tí àwọn míì sọ pé àwọn ń lọ èmi rí kà nínú òwe wọn pé wọ́n nínú ìjọba ọ̀run yẹn mi ò ní dárúkọ tí wọ́n máa ń pè wọ́n nínú ìjọba tàwọn wọ́n ní táwọn bá débẹ̀ tẹ́gbà tó bá tó kú wọ́n ó tó fi ọmọge dá wa lọ́lá ń bẹ̀ bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ pé ìwọ ti ṣerú tèmi ṣe rí ọmọ tí mo sọ yìí tó bá sì ka àkàjínlẹ̀ ìwé wọn ó tún mọ̀ pé ìsọ ọlọ́run wọn jésù náà sọ pé ní ìjọba ọ̀run níbi tèmi ń lọ pé kò sí gbéyàwó mẹ́ wọ́n sì ní wọ́n fọmọge dá lọ́lá lọ́hùn ní ọ̀dọ̀ tiwọn ó yẹ kó mọ̀ pé ó yàtọ̀ síra wọn anyway torí ìyẹn dandan ni pé ká kórìíra wa kì í ṣe ìgbàgbọ́ kan náà ìgbàgbọ́ rẹ yàtọ̀ sí tiwọn wàá kó rẹ o wọn ti ẹnì fẹ́ rí ọ mọ máa àwọn kan wà ó ní orílẹ̀-èdè yìí tó jẹ́ pé wọ́n lè pa ọmọ wọn tó bá gba Jésù wọ́n á pa kò sí tó lè fi ṣe bàbá mi sọ fún mi ó ní wo ó ní kó máa lọ gbéégún ọlọ́sàn lára àwọn ju Jésù tó lọ gbà yìí lọ mo ní dádì mi kí n gbọ́ gbéégún bàbá mọ̀ jẹ́ ń sọ̀díwù kẹ́ níwájú fa o bàbá mọ̀ jẹ́ ń sọ̀díwù kẹ́ níwájú fa ìjó tí mò ń jó ìjó Jésù ni bàbá mọ̀ jẹ́ ń sọ̀díwù kẹ́ níwájú fa afọ́jú láláì gbàgbọ́ tòótọ́ mo ní nígbà tí wọ́n máa wá fẹjọ́ mi sùn ní gbogbo ìgbà tọ́jà pé tí wọ́n bá rí wàhálà fà wọ́n mú ẹran ẹlẹ́ran wọ́n gbàǹgbàkúgbà mo lè pa ẹran ẹlẹ́ran sí gbòòrò so that kàn tiẹ̀ máa pariwo láì kàn máa pariwo mi sáá mo ní so n ò kó láyà jẹ́ ńgbà yẹn ní ìsìn tí mo gentle tí mo ń gbé bíbélì kiri tí mo ń wàásù tẹ́nikẹ́ni ọ̀fẹ́jọ́ mi sùn ẹ̀ má lẹ́yà ní kí n lọ́ọ́ máa bọ́gún kí n lọ́ọ́ máa gbégún ìkórìíra ìgbàgbọ́ ni ní orílẹ̀-èdè yìí kọ́lọ́run kó gba àkóso ni ṣé wọn náà ń gbọ́ pé ní àwọn ìlú kan lórílẹ̀-èdè wa wọ́n ń gbé ọ̀bẹ wọ́n ń ya ilé àwọn kírísítẹ́nì dùbù wọn ni wọ́n dẹ̀ ní lọ́kàn wọ́n ní lérò pé iye àwọn táwọn bá dùbù yẹn lọ́lọ́run fún àwọn ní ládàá ẹ̀ ìgbàgbọ́ kan náà kọ́ wá kórìíra rẹ nítorí ìgbàgbọ́ ẹ̀ abájọ tí Jésù sọ pé àwọn tó bá forí ti dópin làwọn gbàlà àwọn tá a wà níbi tó rọrùn àmọ́ táwọn èèyàn yẹn ń kojú náà lọ́jẹ́ àtútù bí ìsàlẹ̀ àmọ́ ibòmíì wà tọ́jẹ́ pé kírísítẹ́nì ò lè sọ pé òun ọ̀dọ̀la ajítò ní everybody kí ni díẹ̀ tó ń fi kórìíra rẹ wọ́n kórìíra rẹ nítorí rí ìgbé ayé titun tó ń gbé Kọ́ríńtì kejì orí 5 ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀dá titun wọn sọ o wọ́n tí wọ́n bá torí Jésù pọ̀ tó wọ̀ jọba ọ̀run ìyà ẹ̀ di méjì ìyà rẹ̀ di méjì ìbànújẹ́ di méjì fún abomi ẹnu fẹ́ ná iná ò gbọ́dọ̀ kú omi ò gbọ́dọ̀ dànù torí ìgbé ayé titun tó ń gbé ni ó fi kórìíra rẹ̀ Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 nítorí náà bí ẹnikẹ́ni bá wà nù Kristi ó di ẹ̀dá titun ó ní ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí ohun gbogbo di titun tó bá jẹ́ pé nítòótọ́ lọ gba Jésù máa gbọ́ o tó ń retí bíbọ̀ rẹ̀ mọ jẹ́rìí ẹ̀ àtẹ ẹjọ́ mẹ́mu tẹ́lẹ̀ ó ti kú lẹ́yìn wọn tó bá jẹ́ lóòótọ́ lọ gba Jésù
àtẹ̀jọ́ lọ club house ẹ̀jọ́ lọ mọ́ jójó ìyà ní hòhò tẹ́lẹ̀ ó ti kú lẹ́yìn wọn tó bá jẹ́ pé òótọ́ lọ gba Jésù Kristi àtẹ̀jọ́ ń ṣiṣẹ́ aṣẹ́wó ó ti pa ṣọ́ọ̀bù etí ó ti wáṣẹ́ míì ṣe ẹjọ́ kò ẹ gbọ́ mi dáadáa tó bá gbàgbọ́ tòótọ́ ìgbàgbọ́ a máa gbaṣẹ́ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ni o a gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó a gbé ṣẹ́kíṣẹ́ ló ṣe ìgbàgbọ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ń ṣiṣẹ́ aṣẹ́wó no be work now ọwọ́ àgbà Jésù ó ní ọ̀tọ̀ níṣẹ́ ọ̀tọ̀ nísìn rọ́ọ̀ kò papọ̀ mọ́ra wọn babaláwo ló ń ṣe tẹ́lẹ̀ tó gba Jésù ó tún wá gba Jésù tán ó lè ṣe babaláwo mọ́ o wòlíì èké ní ọ̀tẹ́lẹ̀ tó bá gba Jésù ìjọ ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ parun gbọ́ mi dáadáa ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ègé ni kì í ṣèjọ ọbẹ̀rẹ̀ ìgbàgbọ́ tọ́dọ́ lọ́rùn pé èṣù ló ń ṣiṣẹ́ fún bí àyìn ní ọ̀tẹ́lẹ̀ mú lọ ọ̀dá tó bá ti gba Jésù ò ní dẹ́mu mọ́ ó ti dọ́mọ Ọlọ́run ṣẹ́ bọ́ lọ́wọ́ ẹnu sìgá lọ́ọ̀tà ògógóró lọ́ọ̀tà tó bá ti gba Jésù lólúwa àtolùgbàlà ó lè ta sìgá ó lè tó ògógóró mọ́ o ẹ̀yin hairdresser ìjọba ọ̀run yín mì ẹgbẹ́ ká máa ṣe irun wẹ̀nì kẹ̀kẹ́ kọ́sẹ̀ sírun tó lẹ̀kẹ̀ márùn tó gbó kẹ́míkà márùn máa bá wọn fọ́run máa ṣe gbogbo ẹ̀ yọ̀yọ̀yọ̀ kọjá pé kírísítẹ́nì born again ni ọ́ ṣé wọ́n lè ṣerú ẹ̀ sórí ẹ̀ tó bá dẹ̀ ṣerú ẹ̀ sórí ẹ̀ àtòrí àwọn tó ṣe fún àtòrí ìwọ gangan orí gbogbo yín ti burú papọ̀ nìyẹn o anybody tó bá lòun jẹ́ hairdress kọ́ máa mọ̀rọ̀ ọ̀run àpáàdì ó ìríṣẹ́ ṣe gbọ́ mi kó yí ọ dáadáa òun ṣiṣẹ́ ní bíúrì ọba àjà kàńtàǹtì mbẹ tí Jésù bá dé ọ̀lọ́ o ìdí àní pé ẹ̀ǹpọ̀n tí jáde kò sì bá ṣe pèrí ajá tà ní pèrí ìkòkò tá a fi ṣe o ṣe é rí ìgbàgbọ́ tí ó di ọ̀run kò tí ì yé yín ni a máa gbàṣẹ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ mo sọ fún ọ torí náà ìgbé ayé tuntun tó ń gbé yẹn tó o bá gbàgbọ́ lóòótọ́ ayé ó fojú so wọn ní tiẹ̀ ti le tó ti pọ̀ jù kí ló dé gan-an ṣé wọn nìkan lọ́ọ̀kan gbàgbọ́ ni wọ́n wí fún ọ́nù o wọ́n ní tiẹ̀ ti le jù kí ló dé bẹ́ẹ̀ ni bí sì ṣe le nù bí gbàgbọ́ ṣe lé mẹ́rẹ̀ nù mo wò títí ọ̀rọ̀ Jésù ṣẹgbà ó béèrè kan tí ò ní dáhùn ó ní bí wọ́n bá padà wá ayé wọ́n àbá gbàgbọ́ láyé bí ta ló wá lè dáhùn rẹ̀ ọ̀sẹ̀ ń lè dáhùn rẹ̀ kò sọ pé bí má padà wáyé wọ́n àbá yàn ṣọ́ọ̀ṣì bí àìròpin ti mú ṣọ́ọ̀ṣì èrò náà kò sọ pé tí má padà wáyé ṣé wọ́n bá yàn ní Bible college àìmọye tọ́lọ́run òpè tí wọ́n fún abẹ́ tí n bá padà wá sáyé wọ́n àbá yàn láàrin akọrin àìmọye akọrin ẹ̀mí tí ń rìn nù ara tí n bá padà wáyé wọ́n àbá gbàgbọ́ láyé wí ló wí ìgbàgbọ́ ti tán ràlẹ̀ràlẹ̀ ìgbàgbọ́ ló kù nígbà tí irúwa ìgbàgbọ́ ó ti ẹ̀yẹ pé kò tí ì pẹ́ gan ní 1980 tẹ́nìkan bá gba Jésù máa yọ gbà náà tọ́ bá ti gba Jésù ọgbà kò ní kọ́bẹ́ mọ́ kò sí kọ́bẹ́ wo yọ yàrídé lẹ̀ nínú pọ́nké kò sẹ́nikẹ́ tó lè gba tọ́gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sì fi ń láwọn ìrírí ayé mi nínú ẹ̀kọ́ yìí kò lè mà bọ́yọ̀ wọ́n gbàgbọ́ ọ̀bọ́nìgè lọ́n ṣe kú ẹ̀ kiri tẹ́nìkan bá gba Jésù ní agboolé kan ọ̀sẹ̀ kan ò lè kọlẹ̀ tí gbogbo àwọn ará àdúgbò wọn fi mọ̀ pé nìkan ti gba Jésù ẹ̀mí mímọ́ àti iná láàgbé sínú ẹ̀ lára rẹ̀ ọ̀balẹ̀ ìwọ́kẹ̀ àìmọ̀ríwo lẹ́lòmíì rínú yín kò rèégún afẹ́fẹ́ Jésù kan fẹ́ lù kí ló ti ẹ̀ wá gan sọ́dọ̀ Jésù gan bọ́yọ̀ ọmọ ni yóò ṣe ṣùgbọ́n ò tí ì gba Jésù yẹn kọ́ bímọ yẹn ò pé ò gba Jésù rárá kò tí ó lè wù ọ̀sán ọmọ gbọ́ ọ̀la ó lè fún ọlọ́mọ ọmọ tí ì gbọ́ ọ̀la ó lè dọ́ndé ọmọ gbọ́ àìmọye àwọn ẹwọ orí òkè bó ṣe kó rẹpẹtẹ àwọn èèyàn tí wọ́n fẹ́ bọ́nú ogun àìmọye ló ń lọ bẹ̀ láì mọ Jésù láì mọ ọba Jésù olúwapàdé bá a lé ẹ̀mí èṣù jáde lánú ayé ẹ lórí pẹpẹ yọ ẹnu ọ̀nà ni ó ti dúró dí ọ tó o bá ti gbàgbọ́. gbọ́ mi dáadáa o
ìgbé ayé ti tún náà torí ẹ̀ kórìíra ẹ̀ tó ọba ti rí yàtọ̀ ọ̀sẹ̀ tí ó kórìíra ẹ̀ o ọgbọ́n mi dáadáa ọ̀n wá ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n alọ́mọkọ ní ẹ̀ǹpẹ̀ ọ̀n bí iṣẹ́ gbogbo àwọn ọ̀gá yẹn náà ti bọ́ ọ̀sọ̀ kárí bó wọn ò ní pé bí wọ́n bá ní báìbù lọ́wọ́ wọn ti mọ̀ pé yẹ̀yẹ́ náà tún yẹ̀yẹ́ lásán nílé ìwé gbogbo àwọn lẹ́tọ́rà ní ẹ ti kọjá lórí ẹ̀ torí kò lè bá a pa á sí i wọ́n á ní fellowship tó ń lọ́tọ̀ wá ń wọ yẹ̀rí ìranù ṣíọ̀ wo sọ̀rọ̀ ọmọ ọlọ́run tó tọ́ wọ́n dá wọn mọ̀ níbikíbi torí rẹ̀ yẹn náà sì máa kó rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ yes wọ́n kórìíra ẹ nítorí ìwàásù ìrere tó ń wà iṣẹ́ àwọn àpọ́sítélì orí 4 yẹ káka yìí torí pọ́ùn wàásù ìrere ẹ̀ńtẹ́ bá máa wàásù ìrere wọ́n ti nà mí jáde nínú ilé kan rí mo ní àlàáfíà fún yín ìrere ayọ̀ lámúfin ní jókòó wọn mọ̀ pé wọ́n jẹ gbá bó sì jókòó má báyìí sí wàásù fún wa inú mi tó ń dùn pẹ̀lú ọ̀yàyà ni mo sọ ní ẹnu mi ń dùn mọ́ ẹnìkan ní mò ń bọ̀ lọ́ba dìde èmi tí ẹ̀kọ́ fẹ́ lọ tọ̀ ni sẹ́yìn iyọ̀ tí ó padà dé gbàsán àtòdì ní a máa fi jìbò lẹ́yìn eégún lómúdé kò tí ẹ̀ fi wọ̀n mi wọ́n àfi kò sá nígbà tí ọmọ nàbí mẹ́ta èmi náà ti mọ̀ lọ́rùn kíákíá mo gbé báyìí mọ bẹ́ẹ̀ ta pì í wọ́n wá wo ẹ̀yìn báyìí bí ìṣe nà mí ní rẹ́ẹ̀nì mo wá wo ẹ̀yìn mo ní ẹ mà nà mí ó ní mọ̀ ọ̀nà ọ̀nì ó ní àwọ̀ ọ̀fẹ́ gbogbo tó ń sọ níbí mo ní pẹ̀lú ògùn ọ̀nà ilé tẹ́ ti nà mí jáde yìí yóò di ṣọ́ọ̀ṣì ó ti di ṣọ́ọ̀ṣì o a ti ń ṣe ṣọ́ọ̀ṣì nù ilé ń báyìí nǹkan tí mo sì ń sọ ilé ìsìn ti lé ó ti fẹ́ pọ̀ gbọ́ ọdún tí wọ́n ti nà mí jáde bẹ́ẹ̀ ilé ti di ṣọ́ọ̀ṣì lónìí dandan nítorí bọ́ọ̀ ń wàásù ìrere wọn á ṣe níbi ní sí ẹ iṣẹ́ àwọn àpọ́sítélì orí 4 ẹsẹ̀ 17 to 18 ṣùgbọ́n kí wọ́n má bàa tàn kálẹ̀ síwájú mọ́ láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí á kìlọ̀ fún wọn pé láti ìsinsìnyí lọ kí wọ́n má ṣe fi orúkọ yìí sọ̀rọ̀ fún ẹnikẹ́ni mọ́ nígbà tí wọ́n sì pè wọ́n pàṣẹ fún wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe kọ́ ní orúkọ Jésù mọ́ ẹ gbọ́ báyìí orúkọ Jésù náà ni pọ́blẹ́mù wọn orúkọ Jésù yẹn ni pọ́blẹ́mù wọn tẹ́ ẹ bá wà níbi iṣẹ́ kan tó bá ń ṣiṣẹ́ kan nínú ẹgbẹ́ yín yóò dé táìmù kan mo ti bọ́ síbò mi o wọ́n á kó rẹ̀ nítorí ọ̀rọ̀ Ọlọ́run yóò dé táìmù kan wọ́n á bà ní kẹjá máa búra nà bọ́ yóò ti ṣẹlẹ̀ sí ọ rí tí ọba ti ṣẹlẹ̀ rí bára di wọ́n á ní gbogbo wa iye tá à ń gba sẹ́yìn kọ́ ni gbogbo wa ń gbà àwọn kan rí ṣe é ju wa lọ torí ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ Ọlọ́run láàrin wọn ni ẹja wa búra náà bá lọ pọn mi náà bá bomi lẹ̀ náà bá gbé bọn lẹ̀ kẹ́ máa dá ìbá kọjá ní ọmọ Ọlọ́run bá sọ pé Bíbélì wí pé ṣe ẹ gbọ́sẹ́ sáà wí àbá wí bọ́n àti ń daṣẹ́ wá rọ̀ náà rèé àwọn ní Bíbélì kò fẹ́ búra nù o a sì gbọ́dọ̀ búra ọ̀rọ̀ ló sọ fún apá àgbọ́dọ̀ búra wọ́n dẹ̀ sọ fún wa pé èmi ò lè búra o nítorí pọ́mọ Ọlọ́run mi àní ti rọ àwa lọ́mọ èṣù nítorí ọ̀rọ̀ Ọlọ́run wọn akóri rẹ̀ pé àti ẹ̀rí báìbù lọ́wọ́ ẹ̀ gan problem ní fáwọn kan báìbù gan ahẹ́ tiẹ̀ ìwé dúdú yẹn onípàálí dúdú wọn ahẹ́ tiẹ̀ tẹ́ bá ti rí báyìí inú ọmọ bíi ẹni ẹ̀yà ara wọn akóri rẹ̀ nítorí ọ̀rọ̀ Ọlọ́run nítorí jẹ́ ń sọ kí nìkan fún ẹ so tó o bá ní problem gan nu ayé ẹ mọ̀ wípé ìwọ gan kọ́ lè sùn bá jà ọ̀rọ̀ tó wà nínú ẹ lè sùn bá jà síbi ọ̀lọ́ sọ pé olóòótọ́ lọ́lọ́run àwa fún ẹ ní ṣòro ó fẹ́ mú ọ ní ìkórìtà kan tá a pè ní ìkórìtà kò yé mi mọ́ tó fi sọ pé sọ́lọ́ ń wà báyìí sọ́lọ́ ń sì wà báyìí ṣé Bíbélì tí mo sì ń gbé kiri sí ọ̀rọ̀ òtítọ́ sì ní báyìí ni mo wá wà ní ìṣòro ilé fún ìgbà tó tọ́pẹ́ tó báyìí mo sì gbàdúrà mo sì rọ́nà àbáyọ ṣé tí mo ṣe sí òótọ́ sì ní kíní ìbáyìí lẹ́ni èso wọn bá yọ kọ́lẹ́kọ́lẹ́ wa ní wọn bá tọ̀ wá pé ṣé mo ti sọ fún wọn ṣé bí wọ́n lọ gbà owó nkoko mọ́ bẹ́ẹ̀lì owó nkoko mọ́ gbàgbọ́ ń wọ́n sọ fún wọn lẹ́nìkan ní ọba gbé ẹnìkan dìde ní ọba wa sọ nǹkan míì fún ọ bó ṣe báyé lọ nù lórúkọ Jésù ò ní báyé lọ. ìgbàgbọ́ rẹ ọ̀rọ̀ Ọlọ́run ti ń gbénú ẹ̀ lè sùn gbógun tì tọ́ ọba ti dúró tó owó nkoko
wípé òtítọ́ lọ̀rọ̀ lọ èso àfẹ́ sọ fún ọ pé a fẹ́ jẹ́ kó di irọ́ mọ́ ọ lọ́wọ́ a fẹ́ sọ dèké mọ́ ọ lọ́wọ́ gbogbo nǹkan tó wá yàtọ̀ sí ìlérí Ọlọ́run máa ṣẹlẹ̀ sí ọ ó dìbò bá wá dúró kọlọ tó gbèjẹ ẹgbọ́n tí mo fẹ́ sọ mi adé yìí o èèyàn nìkan gbọ́ lọ́n gbọ́ o a máa pẹ́ kọlọ́run tó gbà yẹn gbọ́ èèyàn ní ọkọ̀ gbọ́ lọ́n gbọ́ yóò tún wá pẹ́ tó ti gbọ́ lọ́n gbọ́ o ó ti jìyà bó o sì gbọ́ lọ́n gbọ́ tó ní o sórí ọjọ́ tí Ọlọ́run bá gbọ́ ọgbọ́ báyìí èèyàn nìkan gbọ́ lọ́run gbọ́ a máa pẹ́ kọ́lọ́run tó gbà yẹn gbọ́ ọjọ́ tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí gbà ọ́ gbọ́ lọ́ọ́ bẹ̀rẹ̀ sí jèrè ìgbàgbọ́ ènìyàn nìkan gbà Ọlọ́run gbọ́ a máa pẹ́ kọ́lọ́run tó gbà yẹn gbọ́ mo tún repeat ẹni o ọjọ́ tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí gbà ọ́ gbọ́ lọ́ọ́ bẹ̀rẹ̀ sí jèrè ìgbàgbọ́ ó ti pẹ́ tá Abraham ti ń tẹ̀ lọ́lọ́run lẹ́yìn títí ń gbọ̀rọ̀ Ọlọ́run gbọ́ títí tó fi bí Ísáàkì Ọlọ́run ò gbàgbọ́ àwọn atọ́ àkọ́kọ́ lọ́ni ọ̀yá mú Ísáàkì ọmọ rẹ kan ṣoṣo wá lọ́ọ́ fi rúbọ fún mi ọba dẹ̀ mú nígbà tó dẹ̀ gbé ọ̀bẹ lọ́wọ́ tí ń gbé lọ sí ọrùn ọmọ òun Ọlọ́run dododododo ọmọ pa wọ́n dùnú lẹ́yìn lẹ́ni fi rúbọ fún ó ní mo ṣẹ̀ṣẹ̀ wà á mọ̀ lónìí ni pé ó fẹ́ràn mi ẹ̀mí Ọlọ́run sọ mi lọ́jọ́ kan ó ní Ọlọ́run ò ṣetán láti gba Ísáàkì lọ́wọ́ Ábúráhámù Ọlọ́run fẹ́ gba Ísáàkì kúrò nínú Ábúráhámù ni ló tún sọ Ọlọ́run ò fẹ́ gba Ísáàkì lọ́wọ́ Ábúráhámù ó fẹ́ gba Ísáàkì nínú Ábúráhámù ó fẹ́ gbà kúrò nínú Ábúráhámù ni torí ó ti gbé ọmọ yẹn sí ọkàn jù Ọlọ́run ò sì fẹ́ ká gbé nǹkan kan sọ́kàn ju òun lọ ọmọ tó gbé ọkàn tó nígbà tó Ọlọ́run sọ ní ọmọ rẹ kan ṣoṣo tó fẹ́ràn wá lọ fi rúbọ nígbà tí ó gbé ọ̀bẹ lọ́wọ́ Ísáàkì ti kú ònú Abraham lákòókò tó gbé ọ̀bẹ dání ó ti gbà pé òun ọ̀lọ́ mọ́mọ́ ó ti gbàgbé nípa Ísáàkì ó ti sọ Ísáàkì di tọ́lọ́run ó ti gbé Ísáàkì lé Ọlọ́run lọ́wọ́ nígbà Ọlọ́run wá rí i pé yes ó ti bọ́ kú ònú ẹ̀ Ọlọ́run ni dúró mọ́ wulẹ̀ pa mo fẹ́ gbà kú ònú ẹ̀ náà ni kì í ṣe pé mo fẹ́ gbà kú lọ́wọ́ rẹ̀ tọ́lọ́run ọ̀bà tí ìgbà tó gbé àyà yẹ kú nínú ẹ̀ ó lè má rí tọwọ́ Ọlọ́run gbà. ẹ̀yà ara wọ́n kórìíra rẹ nítorí ìjọ tó wà sọ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ríjọ gidi lọ tọ́nà mi ò ríjọ gidi lọ wọ́n sì mọ bí ọbẹ̀ tí í dùn alárajẹ ìlú yìí wọ́n mọ bí ọbẹ̀ tí í dùn wọ́n mọ olóúnjẹ nílùú yìí tí máa sí ọbẹ̀ ọlọ́wọ́ síbí ẹ̀yin tẹ́ ẹ máa relé aṣẹ́wó ẹ mọ bí aṣẹ́wó wà ẹ̀yin tẹ́ ẹ máa mẹ́mu pàrágà ẹ mọ bí mákànlẹ̀ wà o tí ń jábọ̀ látòrí ọ̀pẹ tán àti ìfomilà ẹ mọ bí ẹ ti lè rí mu ẹ̀yin tẹ́ ẹ máa mu gbaná ẹ mọ bí gbaná wà ń lù yìí o tí a máa pè lẹ́jà ẹ mọ bí ẹ ti lọ́ọ́ jẹ́ bó ló ṣe wá sọ fún mi wípé ọmọ bí ìjọ òtítọ́ wà nílẹ̀ yìí irọ́ ló ń pa ọ̀bọ gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe ni ọmọ bí òtítọ́ wà ọmọ ṣọ́ọ̀ṣì tó lè lọ tó gbóòótọ́ ọ̀fẹ́ máa lọ ọbẹ̀ ni kọ́ ọ má bàa gbọ́ òótọ́ tí ó gbọ́ ọ̀la ṣùgbọ́n tó o má rí ìjọ tòótọ́ lọ èṣù ó kórìíra rẹ ayé ó kórìíra torí chọ́ọ̀chì tó ń lọ àti nítorí pásítọ̀ yín tí pásítọ̀ yín bá dúró lórí òtítọ́ tí pásítọ̀ yín ìbọn mẹ́mu gbogbo àwọn pásítọ̀ tí wọ́n mẹ́mu wọ́n máa kórìíra pásítọ̀ yín o sórí àwọn pásítọ̀ tí wọ́n kóbìnrin jọ sílé wọn àtàwọn wòlíì olóbìnrin púpọ̀ yìí wọ́n á kórìíra pásítọ̀ yín oníyàwó kan sórí wọ́n kórìíra ṣọ́ọ̀ṣì pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ń bẹ̀ a ní olíolí ṣọ́ọ̀ṣì olíolí torí pò tí ẹ lọ ṣọ́ọ̀ṣì ẹ gan wọn àti ẹ̀ní láìkí rẹ̀ ẹnìkan ló sọ fún mẹ́mbà mi kan gbà tó gbàgbọ́ ó lóun ọ̀fẹ́ kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì mọ́kànjú ó ní ṣọ́ọ̀ṣì pọ́n gbòòrò ju ṣọ́ọ̀ṣì mọ́kànjú kí ni mọ́kànjú ṣe ó lóun ò tiẹ̀ láìkí rẹ̀ ni kí ló dé tẹ́lẹ̀ fi láìkí rẹ̀ ó lẹ́nu ẹ̀ ti mú jù ó ní gbogbo nǹkan ní máa kọ̀ndẹ́mù
gbogbo èèyàn lẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni wọ́n wà máa lọ ó sì gbógun títí àbúrò ọkọ rẹ̀ lẹ́nìyẹn o àbúrò ọkọ lọ́jẹ́ ó sì gbógun tì nítorí pé wọ́n á sí ṣọ́ọ̀ṣì wa ẹ̀yìn èèyàn lọ́hùn wọ́n kó rẹ̀ torí ṣọ́ọ̀ṣì tó ọ̀ máa lọ torí pásítọ̀ tó ní wọ́n á bẹ̀ẹ̀ lórúkọ jẹ́ wọ́n sọ̀rọ̀ òdì sí ọ kò sí tó ní ṣe sí ọ tán sọ wọ́n ní pé ṣọ́ọ̀ṣì gbàgídùgbẹ̀ lọ tí a máa fúnra wọn lóyún ṣeré yẹn ayé ò láìkí ẹ wọ́n ti mọ̀ pé ó ṣe é ṣe kán rí wọn náà fún lóyún kán rí ọkì mọ́lẹ̀ tó ayé pé ṣọ́ọ̀ṣì ọmọ ọjọ́ mi kan lọ sọ́dọ̀ tíṣà kan ní lọ kọ́wé wọ́n fẹ́ ṣe wáyé kì tíṣà yẹn dẹ̀ mọ̀wé gan wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní English so bí a ṣe débẹ̀ gbóyè lọ́dẹ̀ máa ń kọ́wé lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ rú wọn ti lóní ó ní ẹ̀yin ọmọge kí lọ́wọ́ yín o àwọn èèyàn dẹ̀ ti mature ní wọ́n mature dáadáa nínú ẹ̀mí alọ́gà lọ́wọ́ wa rí ọwọ́ wa dáa ọwọ́ gidi lọ́wọ́ wa ẹ̀kọ́ wa ní kíníkíní òye wa la fi wá sọ́dọ̀ yín a sì gbọ́ pé ẹ máa ń kọ́ yẹn dáadáa àní ọwọ́ yín dáadáa is all right gbà tí wọ́n kọ̀wé tán lọ́wọ́ tó sọ nǹkan míì àwọn ọmọ yẹn ti mọ ibi tó ń lọ o pé wọ́n mọ ibi tó ń lọ wọ́n kàn fẹ́ mú ṣeré ni gbà tí wọ́n tó wá sọ̀rọ̀ délẹ̀ àwọn ọmọ yẹn ní ọ̀gá tẹ̀sí nírú wa ẹ tún wá ń sọ̀rọ̀ yẹn sọ àyè kiri wọ́n mọ̀ rí fin eléyìí ọ̀dà ipò àgbàlá bá gbà ipò gẹ̀rẹ̀jẹ̀ là bá gbà sẹ́yìn sì tó ń ṣerú nǹkan bá ní pẹ̀lú bẹ́ẹ̀ sì dàgbà tó yìí ẹ̀ sì fàyè fún Jésù tó pẹ́ kọjọ́ sọ̀rọ̀ pọ̀ wọ́n ní ọdọọdọọdọ ṣọ́ọ̀ṣì mo ṣọ́ọ̀ṣì yín náà bá dákọ̀ ó ní sọ́ọ̀rì o sọ́ọ̀rì ẹ̀jọ̀ ẹ má bínú o ìmọ̀ pé bẹ́ẹ̀ lẹ́tí ọmọ ẹ̀jọ̀ pàṣẹ ọmọ kan jù ọ̀la ni mogun kíkọjá ewé mọ kọjá ààyè mi o ẹ má bínú ẹ má sọ lé o nípa sọ yín kúrónìkì burúkú ni aláìgbàgbọ́ kúrónìkì burúkú bá mọ̀tẹ́ wọ́n gbúrò ara mi ẹ kí hallelujah ọyẹ kan ọmọ tó ọyẹ ká yẹ ọmọ tó gbà kàn màmá ọ àmọ́ Abraham gbàgbọ́ àmọ́ Daniel máa dúrà kí la màmá wọ fi ọkàn ọjọ́ kan là á bàjẹ́ ojoojúmọ́ lójú tì ní wọ́n ní ìbàjẹ́ ọjọ́ kan kì í sí ìtàn lógún ọdún ọmọdé wọn mọ ọmọ tí ọ̀dà ayé tí ẹ̀ wá dárí jiyàn lẹ́yìn ìgbà tí ọba ṣàtúnṣe tán gan ayé ò ní dárí jiyàn ọmọ dòní olónìí náà máa ní adẹ́tẹ̀ ní ẹ tún pé o ó ti gbà wòsàn ó ti lọ o gbogbo alárí bí ó ti gbà wòsàn o ayé ọ̀dáríjì wọ́n tún tẹ orúkọ búkú mọ́lá náà máa ní adẹ́tẹ̀ Mátíù Agbowó Òde dòní olónìí ọmọ ẹ̀yìn Jésù ni o lẹ́yìn ìgbà tó dọ́ ọmọ ẹ̀yìn Jésù tó tún pè ní Mátíù Agbowó Òde Ráhábù panṣágà títí dòní olónìí ó ti darapọ̀ mọ́ ọmọ Ísírẹ́lì kò sí panṣágà mọ́ o ayé ò tán dáríjì wọ́n ní Ráhábù panṣágà náà ni ọmọ onínàkúnà ò lórúkọ nínú Bíbélì ẹ̀gbọ́n rẹ̀ ò lórúkọ bàbá wọn ò lórúkọ ṣùgbọ́n gbàtà yé wo ìwà rẹ̀ wọ́n ní kí láàmú ọpọmọ yìí o kì í ṣe Bíbélì lọ́pẹ́ lọ́mọ onínàkúnà o àwa la sọ bẹ́ẹ̀ ọ̀sán bẹ sùn fapórọ̀ rí ìwọ ọmọ ní mọ́mọ́ jòkìgbẹ́ táyé bá ti mọ ọmọ tí ọ̀dà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ mọ́ la ọ̀dọ̀ ǹjọ́ ń wà máa ronú ọjọ́ táyé ó mú kàn kú. wọ́n àwọn ti ń lọ ní wo náà bá wọn kí sàn pásítọ̀ Joe ní ìnà tó fọ́ọ̀mù àjọ ẹ̀ lóyún ẹ̀ ti gbàgbé ní tó fọ́ọ̀mù àjọ ẹ̀ lóyún nílọ ó sì ti ṣàtúnṣe o Ọlọ́run sì ti dárí jiyàn o ó ti gbọ́ ọmọ ó ti gba ká mọ́ ti discipline rẹ o láti ẹ̀dìkọ́ta o wọ́n ti rí ọ̀sìn náà ti bò tí wọ́n lè ṣe sí ọ o ó sì ti gbà bá wí o ayé ò ní gbà ayé ò ní dáríjì wọn á ní nílọ pásítọ̀ tó fọ́ọ̀mù àjọ ẹ̀ lóyún ọmọ ṣe ń tí ọ̀dà ẹ̀yin ará wọn á kórìíra yín nítorí ìjọba ọ̀run ẹ má gbàgbé o wọn ó kórìíra yín nítorí orúkọ Jésù wọn ó kórìíra yín nítorí ìgbàgbọ́ yín wọn ó kórìíra yín nítorí ìgbé ayé titun tẹ́ ń gbé torí ńgbà tẹ́ ẹ̀ bàbá ń ṣe gbogbo dáadáa ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ o mọ̀ ń sọ̀rọ̀ kan lánàá ó dàbí ìsọkúsọ lójú yín òótọ́ ni mo ẹni tí ò ní jẹ́ ká lómi ò déjọba ọ̀run tí ò ní jẹ́ kí Jésù ò mẹ́lòmí náà nǹkan kékeré ni fi mẹ́kẹ́ńkẹ́ bá dìjẹ́ ẹlòmíà ní fi hàn mí nù Báíbù bí tó wà ta ní ìhàn ìwọ bá a fi hàn ó rí kọ́ ó lè rí gbòò lójú ẹ̀mí ẹ gbọ́ mi dáadáa
tọ́ ọ bá jókòó sí di pé ẹ fi hàn mí nínú bíbélì ìjọba ọ̀run jìnnà sí ẹ ó jìnnà ságbélébù. Ìyàtọ̀ wà láàrin kí nǹkan kan wà nínú bíbélì àti kó bá bíbélì mu. Ẹ gbọ́ mi o, nǹkan míì wà nínú bíbélì tí ò sì bá bíbélì mu, nǹkan míì sì wà tó bá bíbélì mu tí ò sì nù bíbélì. Ìyàtọ̀ wà ńbẹ̀. Now nínú bíbélì ààrẹ tó fún mo sọ fún instance ààrẹ tó fún ọmọ rẹ̀ lóyún ó wà nínú bíbélì ṣé ìyẹn bá bíbélì mu? Alright. Nínú bíbélì ààrẹ tó mú ìyàwó bàbá ẹ̀ kékeré tí ń bá a sùn nínú ìjọ Kọ́ríńtì brọ́dà kan bá ìyàwó bàbá rẹ̀ kékeré sùn ṣé ìyẹn bá bíbélì mu? Ó sì wà nínú bíbélì. Nínú bíbélì a rí àwọn ọkùnrin tí wọ́n tó tọ́ọ̀nù lórí obìnrin kan ṣoṣo tí wọ́n bá sùn títí ó fi kú. Bẹ́ẹ̀ ni o, ó wà nínú báíbù. Ṣé ìyẹn bá bíbélì mu? Ó wá sọ pé kò sínú fi hàn mí bí ó wà nínú bíbélì àìmọye tó wà nínú bíbélì tí ó bá bíbélì mu. Nǹkan méjì ní darí ọmọ Ọlọ́run, ẹ̀mí àtọ̀rọ̀. Ọgbọ́ ọ̀rọ̀ àtẹ̀mí la fi ń darí ọmọ Ọlọ́run. Now nǹkan míì wà tó rí kà tí Ọlọ́run sọ pé nǹkan yóò dáa, kì í ṣe gbogbo nǹkan lọ́lọ́run sọ pé ọ̀dá, tí gbogbo nǹkan lọ́wọ́ àánú bíbélì tí ọ̀dá lọ́lọ́run lè sọ̀rọ̀ lé lórí. Díẹ̀ tẹ́mi fi wà kódà yàtọ̀ sí ẹ̀mí Ọlọ́run pàpà ìwọ gan lẹ́mìí tiẹ̀ fúnra ara rẹ̀ ó sì lẹ́rìí ọkàn. Ṣé ọmọ rẹ tí a bí dá nílé rẹ máa gbọ́ o, sí ọmọ rẹ tí a bí dá nílé rẹ ni yóò máa ságì ni ó gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì tí a bá bí ọrẹ gan bó tiẹ̀ wà ṣọ́ọ̀ṣì kọ́ ọmọ tiẹ̀ wà ṣọ́ọ̀ṣì gan. Ẹnìkan ní kọjá lọ ń bọ́dà lọ́jọ́ kan náà ọlọ́pàá dá dúró àwọn abílẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan ní ó lóòótọ́ ni mo sọ fún yẹn ó ní Christian mi ó ní mi lè parọ́ àwọn láti wọn sọ fún mi àwọn ọlọ́pàá yẹn sọ fún mi pé look àwa ìsọ ọmọ Nàìjíríà lẹ́tí ń sọ gbogbo nonsense báyẹn pé níbí báyìí kò need kéèyàn jẹ́ Christian kó tó wà honest pé kò need kó jẹ́ Christian kó tó sòtọ́. Sí ọmọ rẹ tí a bí léèrè ní ọwọ́ bláùsì ní ọyọ̀ òdòdó lẹ̀ yàtọ̀ sí gbàgbọ́. Ẹ lọ campus kiri ó dùn mí lónìí pé ọmọ referend ọmọ bíṣọ́ọ̀bù àwọn ọmọ pásítọ̀ àwọn ọmọ wòlíì ní à ń ba campus jẹ́ jùlọ. Àwọn làrí ní à ń gbé kiri láàrí store ní à ń gbé kiri àwọn tí wọ́n fi ìlànà ìgbàgbọ́ kọ́sùmọ́tò ọ̀tẹ̀lé gbàgbọ́. Ẹ̀yin èèyàn Ọlọ́run nǹkan kékeré ni ò ní jẹ́ kẹ́lòmí ọwọ́ ìjọba ọ̀run wọ́n ní wọ́n kórìíra rẹ nítorí ìgbé ayé ti tán tó ń gbé. Nǹkan kan ní Jésù ọ̀sà gbà lọ́wọ́ ẹ ṣé bá ọlọ́ọ̀gbà Jésù ni kí ni Jésù wá gbà lọ́wọ́ rẹ o tún bínú bí wèrè lẹ́yìn ìgbà tó gba Jésù tán kí ni ṣòkòtò ń wá dédi obìnrin ṣòkòtò ń di ẹ ọ̀fà rẹ̀ láyé lọ́wọ́ gbọ́ bàtọ̀ ọwọ́ gbó tó tọ́ bí òrì bẹ́ẹ̀ ó di rẹ fún ayé tó ń rí ta ló gbé ṣòkòtò bọ́ǹdì sọ́lọ̀ ni sọ́lọ̀ èṣù ló fi ṣòkòtò bọ́ǹdì. Táwọn pásọ̀ kan bá tẹ́wọ́ gbà ní ṣọ́ọ̀ṣì wọn wọ́n tẹ́wọ́ gbà torí pé àgàn ìṣètò Ọlọ́run wọn à béèrè lọ́wọ́ Ọlọ́run kí lọ́lọ́run fẹ́. Ó ti wà ní Deuteronomy orí 22 ẹsẹ̀ 5 ohunkóhun tó onímọ̀ ìjìnlẹ̀ lè sọ ń pa rẹ̀ tó bá ti jẹ́ pé ọkùnrin la fi orí ẹ̀ sọ tóbìnrin bá ti wọ̀ ọ́ ó ti dẹ̀ṣẹ̀ níta bá fi sọ orí obìnrin tọkùnrin bá ti wọ̀ ó ti dẹ̀ṣẹ̀ èmi mọ̀ pé pẹ̀lú gbogbo obìnrin ṣe gba wèrè ṣòkòtò ọjọ́ ń bọ̀ tọkùnrin gan ò ní fẹ́ rí ṣòkòtò wọ̀ mọ́ ní obìnrin náà bá gba wèrè náà ọkùnrin náà bá bọ́ nù yẹ̀rì ẹjẹ́ á máa wò tí Jésù bá pé tó dé kọ́ má jẹ́ pé ọkùnrin náà máa wọ ọgá àwọn ṣebí ẹ ti fi nǹkan etí síbí ọkùnrin náà ti fi nǹkan etí báyìí ṣebí ẹ ti ń dirun kí ló tó kù kọ́ bá nù gà ló kù ẹnìkan mọ́ pàdé ẹ̀ní báǹkì mo wò títí mo ní sọ́kùnrin ẹgbẹ́ ọ̀dọ́ mi ló wà o àjọ̀dún ó sí iwájú kántà wọ́n wò títí mo ní sọ́kùnrin lẹ́ni ní abòbìnrin mo wò sọ́kùnrin lẹ́ni yìí àbí obìnrin ìdí ẹ̀ tó jẹ́ kí n sì máa sọ bẹ́ẹ̀ ni pé irú ẹ̀ ń fẹ́ lẹ́lẹ́ni ó sì kàtíkè ó lé lẹ́ẹ̀dì ó lé tìró só ti yéyìn ó fi nǹkan etí etí mo á fi mọ̀ wípé kì í sí obìnrin ó ní pé ọ̀hún rọ̀mú láyà rẹ̀ ẹnu páyà rẹ̀ òwú ọ̀tán ó wá dàbí obìnrin bẹ́ẹ̀ lè sọ fún wa pé àwọn kan wà tí wọ́n ń ṣe bí obìnrin nígbà tí wọ́n jọkùnrin
àwọn ọkùnrin kan sì wà tí wọ́n ń ṣe bí obìnrin, àwọn obìnrin kan àti wọ́n ń ṣe bí ọkùnrin, kò yẹ orí bẹ́ẹ̀. tọ́ ọ bá fẹ́ bá Jésù Olúwa gòkè, gbogbo àgbé ayé pálapàla rándanrandan jẹ́rìí bámi rédèdè tó ń ṣe kiri, gbogbo ẹ ló ti kú ònú ayé ẹ pátápátá gbà. àló tó máa wádìí lọ́wọ́ Ọlọ́run kó o tó lo nǹkan kan, ó béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé ń lo ni, ṣé kí n lo eléyìí o. torí àwọn nǹkan míì wà tí wọ́n kà sí, kọ́ máa jẹ́ pé gbọ́ bá dé bodi ọ̀run, tọ́ bá tiẹ̀ yẹ pé o ti kú tí Jésù bá tí ìdè tó fi kú, àìmọye àwọn tí ń débòdì ọ̀run kan tó máa lọ ọ̀run àpáàdì. kò sẹ́nikẹ́ni tó gba Jésù tí ọ̀kọ́ ní débòdì ọ̀run. ó débòdì ọ̀run ó lọ rìpọ́ọ̀tì, ó rò pé ó wọlé ni, ibẹ̀ la fẹ́ fi abàmì kó ti gbé ọ lọ sínú ọ̀run àpáàdì pẹ̀lú gbogbo ọjọ́ ayé ẹ̀ tó fi kaba ẹ̀ ó rí pé ó sórí ire báwọn. èmi ọmọ nǹkan tó máa disturb ẹ, kí ni kan kí lẹ́yìn tí ẹ̀ gbé tẹ̀ gbé gan-an ṣé á bí nǹkan wọ̀nyí mọ́ yín ni, ṣé á bí mọ́ yín ni ẹlòmíì wà kì í sọ́ba o, kì í ṣèjòyè o, yóò sùn lẹ̀kẹ́ dì, yóò sùn lẹ̀kẹ́ ọwọ́, yóò sùn lẹ̀kẹ́ ọrùn, yóò sùn lẹ̀kẹ́ sí gbogbo ẹ̀ pátápátá, yóò tún fi lẹ̀kẹ́ sí irun sí gbẹ́ni. àwọn nǹkan kan wà tó ẹ pé ó ní purpose. wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ni purpose tó fi ṣe léyìí, wọ́n á béèrè lọ́wọ́ ẹ kí ni purpose yẹ, wàá rí nǹkan kan sọ. ó ní torí àfi ayé náà ni, torí àfi ayé àmì ìbúra ti kú skein, torí àfi ayé náà ni. ọmọ lásìdẹ̀ǹtì tí ẹ bọ ọba lásìdẹ̀ǹtì tó jẹ́ pé wọ́n fẹ́ ran ààrẹ, wọ́n à ní rí ran bútẹ́ ní ọmọ ajá pápákọ̀ ó ti kú, ó ti dọ́run àpáàdì. ọgbọ́n tí àwọn kan soge kú, ọgbọ́n nípa ẹnìkan yìí náà ti mú ń tọ̀ tó soge kú, ó ti dàgbà ṣùgbọ́n kọ̀fẹ́ dàgbà mọ́, kò sí bó ti fẹ́ ṣe bọ́ ọ dá irun kọ́ ọmọ ẹ̀yìn tẹ́ ẹ̀ máa dá irun ṣíọ̀ soge kú. ó ń gbàdúrà fún ọ lórúkọ Jésù, orí ẹ̀ ò ní burú lẹ́ẹ̀kan tó wáyé. àkókò mi ti ń lọ, ẹ jẹ́ ń bọ́ sí ipa kejì, ìjìyà bí ẹlẹ́ṣẹ̀. ìjọba ọ̀pá kan máa ń jìyà bí ẹlẹ́ṣẹ̀, máa ń jìyà bí ẹlẹ́ṣẹ̀. ẹlòmíì ó rò pé ìyà ìrere ló ń jẹ, ọ̀jìyà ìrere o. Pétérù kìíní orí 4, àwọn kan ò jìyà fún ìrere, ẹlòmíì ń jìyà wà, akórìíra ẹlòmíì torí ìwà rẹ̀, wà á rí ọ̀dà aládùá elépè ló ń gba Jésù bọ́n ọ̀gbọ́dọ̀ bómi ẹ lọ́n kankan rí ọ̀gbọ́dọ̀ míìsì. ariwo ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ agídí, ó ti bẹ̀rẹ̀ èpè. ta ló bomi yóò ìdédé bínú o, ẹ̀sìn ẹ̀yìn náà sì mọ̀ pé omi wọn o, kì í dédé bínú ọmọ àlè ní ìfà torí ìgbà náà lẹ́ sọ pé ìyá aládùá tó gbé ìpè rẹ̀ dé o. ta ló bomi mi ọ wá wí báyìí o, ẹ wí báyìí o. bọ́sẹ̀ tí ṣọ́ọ̀ṣì dé ní àṣẹ ń bẹ lẹ́nu mi o. tí n bá wọlé tí mo bọ́lọ̀ ń sọ̀rọ̀, tí n bá padà dé tẹ́ ẹ̀ bá tí ì dá omi mi padà, gbàdógbàdó gbowó àgbàdo lọ́wọ́ gbogbo yín o. mo sọ tẹ́lẹ̀ wá fífún ni ó tó dání baálé ìjàkadì ni o. yọba sẹ́rí wọlé. Olúwa Olúwa wa orúkọ rẹ̀ ti nìyẹn tó ní gbogbo ayé. orúkọ Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé mo lọ mo bọ̀ láyọ̀ àtàlàáfíà, gba ọpẹ́ gba ìwọ́n sì máa gbọ́ àdúrà rẹ̀. gbogbo ayé gbogbo aráàlú ni ó ti pa lọ́lọ́, wọ́n ti mọ̀ pé àjàfẹ́ jìn lónìí àárọ̀ sàn. jíjáde tó jáde bá ń dá omi mi padà bẹ́ẹ̀, kì í san fi san, kì í wọ̀ fọwọ́. ọmọ rí igbá ìrídìí ìjókòó, ẹni tó bu omi mi lọ lórúkọ Jésù bí ọmọ rí igbá láyé rèé ó rí o. ó ń retí ìgbàsókè oníyẹ̀yẹ́, gbogbo èèyàn wà kórìíra rẹ̀ nítorí pé ọ̀pá gbàgbọ́ pọ̀ mọ́ nǹkan míì tí ń bí àwọn èèyàn nù gan-an, kí ṣe torí pé ọgbàgbọ́ o, wọ́n rí pàgàbàgebè ló ń ṣe. ẹlòmíà ní bọ́ bá kú ṣọ́ọ̀ṣì lágbájá láyé òun ní bá ń lọ ṣọ́ọ̀ṣì, kó wọ́n yà mọ́, kó wọ́n yà kú, kó wọ́n máa lọ ọ̀run àpáàdì. ẹ̀yin tẹ́ ẹ wà ń ṣọ́ọ̀ṣì bí aláìsí, ẹ̀yin ń gbàgbọ́ bí aláìgbàgbọ́ lẹ́ ń sọ ṣọ́ọ̀ṣì lórúkọ. lẹ́ẹ̀jẹ̀ ká yí ọmọ ibi tí wọ́n yà sí, wọn ò rí Jésù nù yín, àgàbàgebè ní ń rí. ẹlòmíì àjẹnú ẹ ó le ju àjí àdúgbò lọ. ẹlòmíì ọkàn máa pariwo ogun, ẹlòmíì gan gbógun tirẹ̀ nù yín. àbá àmọ̀ pé orísun mẹ́ta lógun ti wá. orísun oró kan là ń gbógun là ń dojú kọ, orísun yẹn ni ó tó ti Jésù.
èṣù á máa gbógun ti yàn lóòótọ́ sórí ogun oṣó àtàjẹ ó dùn ṣẹ́ sórí ogun méjì yòókù ogun àfọ́fọ́ ogun ọlọ́mọlanke ogun ìwà máa ń wà àyàn ni òun náà lọ́wọ́ débi òde ogun tó burú jù ní ogun ọlọ́run ogun àfọ́fà ogun ọlọ́run ọlọ́run á máa gbógun ti yàn o ìyẹn ni tọ́ba náà ń ṣe tọ́ọ̀bà jẹ tọ́ba ní o ṣe nǹkan kan tó ṣe onírúurú láàfin rí ẹ ti mọ àwọn tí wọn lọ́nà lóun fi rí ogun ọlọ́run tájẹ̀ bá wà mú jẹ tó ń lo kẹmíràn òun fàṣìkò ara rẹ̀ ṣòfò torí náà èèyàn lè jìyà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ló jìyà bí ẹlẹ́ṣẹ̀ ìjẹ́ àwọn ò sì lérè láyé kò sì lérè lọ́run ẹlòmíà jìyà gẹ́gẹ́ bí mo jẹ́ àti ẹ̀ka nínú 1 Peter 4 ní ẹsẹ̀ 15 ó ní ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn ṣùgbọ́n bàbá jìyà bí kírísítẹ́nì kójú ọmọ ṣe tì í ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí ẹlòmíì ò jìyà gẹ́gẹ́ bí ẹni tí ń tojú bọ ọ̀rọ̀ ẹlòmíràn tí wọ́n fi lọ̀ ọ́ tí wọ́n pè ọ́ sí èwo là tojú bọ̀ ńgbọ̀ bá yọ ní ẹ̀kan lábùkù ó ṣe ní ẹ̀kan lábùkù ó jìyà fún Jésù o ìyàwó mi ń jìyà àìníwà nílé ọkọ mi ń jìyà àìníwà kò sí ìyàwó tó lè bá gbé ẹlòmíì ò ní wà ládùúgbò ìwàásù ìrere tó ń wà gan ò lè ta má jìyà bí ẹlẹ́ṣẹ̀ o a ó sì kó ìra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nígbà tí mi gba Jésù jẹ́ sọ̀rí mi fún ọ owó iléèwé mi kọ́kọ́ dúró ná bàbá mi ọ̀sán mọ́ torí pé mo gba Jésù ni o gbogbo àwọn àbúrò mi pátá wọ́n sọ wọ́n di ọ̀tá mi wọn ò jẹ́ kẹ́nikẹ́ni ọdọ́dọ̀ mi mọ́ torí àmọ́ ìpẹ́nikẹ́ tó bá dọ́dọ̀ mi wọ́n wàásù ìrere fún wọn ò sì fẹ́ kémi káwọn yẹn ó gba Jésù bébè ṣe gbà á mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí pé Jésù ti ń já wọn gbà wọ́n lé mi ńlé o tí wọ́n lé mi ńlé tí wọ́n ní gbọ́dọ̀ súnlé tí wọ́n lé mi kúrò ńlé nítorí Jésù ọjọ́ kan mo rántí bàbá mi ń pàṣán òun wá bá mi ń ṣọ́ọ̀ṣì tó fẹ́ wá nà mí jáde wọ́n ti jí mi kalẹ̀ láàrin òru rí tí wọ́n ní kí n sùn lé Jésù àwọn tó tẹ̀lé mi ní àdúgbò wa wọ́n lé lógún wọ́n ní àwọn tẹ̀lé mi délé Jésù bóyá ni òye wọn kò yé mi bọ́bá dẹ̀ kó wọn láàrin òru lọ́ba dọ̀nà ṣọ́ọ̀ṣì sẹ́gbẹ́ ṣe wo ṣọ́ọ̀ṣì lọ́ọ̀kan báyìí àní ṣé ṣọ́ọ̀ṣì mò ń kó àwọn lọ ni mo ní ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ lọ lé Jésù ilé Jésù náà là ń lọ yìí kó lè mọ̀ bógún sí le tó nígbà náà wọ́n pe àwọn aláàfáà kan pé kí wọ́n wá ké nǹkan kan sí orí mi ṣùgbọ́n sọ mọ̀ pé ọ̀rọ̀ burúkú ìbákúnlé èmi ò tiẹ̀ wá sílé lọ́jọ́ tán aláàfáà yìí wá ní abániyan jókòó lórí àwọ̀ wọ́n wá ń dárúkọ mi à ń sọ̀sọ̀kúsọ èmi ọ̀gbọ́n tọrọ lọ sọ ni ó ní kò sí ìjà tí a ṣe sí mi tí ò lè ṣe nǹkan àhán tó bá dìde sí mi ní ìdájọ́ ó ní yóò gba ìdálẹ́bi ogún àwọn ìránṣẹ́ Olúwa lélẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run lòdòdó wọn ti wá gbogbo àáfàá yẹn wọ́kú ni àwọn aráalé mi dójú tì mí lọ́jọ́ ìgbéyàwó mi èmi ọ̀gbọ́rú ẹ̀ rí n ò sì rí rí n mọ̀ pé yín mi fi tó bá ń pín lè kó ìra mi ọdún kẹsàn-án tí mo mọ̀ gba Jésù mo tó ṣègbéyàwó ṣé kò yà ní lẹ́nu pé ní ọjọ́ márèèjì mi kò sí anybody láàrin family mi tó dé church ṣé n tó sọ ẹnikẹ́ni ò tẹ̀lé mi dé church láàrin ẹbí mi bọ́ mo ṣe mọ̀ nígbà tó tó àkókò tí a ní ẹbí ọkọ àti parí marriage ń ọ̀ máa tọ́ wá sẹ́ pé ọkọ ìyàwó ọkọ yìí sí ìjọ ni ń bọ̀ tó àkókò ẹbí ọkọ lọ́kàn tá a fẹ́ ya fọ́tò báyìí ń ò rí ẹyú ẹnìkan ń ò rí ẹyú mo ti wá mọ̀ pé àti ọ̀sẹ̀ ń tọ́ wá ẹnìkan ṣoṣo ọ̀wà wọn ò sì dáná lé wa wọn ò pàtí bàbá àwọn ọ̀tá canopy tá a ní ń ṣe wedding ọmọ kiri yóò yẹn ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́lọ́run mo ti dọ́mọ lónìí mo ti dọ́mọ gbogbo wọn ń wá sọ́dọ̀ mi báyìí ẹni tí ń bẹ̀bẹ̀ a sì dáríjì hàn náà ni torí pé tí wọn bá dáríjì hàn wọn ò fi tìhàn kó bá tèmi. ẹ̀yin ará gbogbo ẹbí sámìtì nítorí ìhìn rere mo jìyà kí n tó yè bọ́ ṣùgbọ́n fi ọkàn o oní Dáfídì orí 37 ẹsẹ̀ 37 ó ní máa wọ ẹni pípé
máa wọ ẹni dídúró ṣinṣin àlàáfíà ní òpin ọkùnrin náà. Ó ti já sáyọ̀ báyìí, ó sì ti já sọpẹ́, ṣùgbọ́n kọ́rọ̀ tó dayọ̀ ojú a máa rí o. Àkókò tójú bá ń rí yẹn lè ṣùgbọ́n fààyàn sẹ́yìn tíjọba ọ̀run máa bọ́. Tá a bá wo ìgbésí ayé àwọn aṣáájú wa nínú ìgbàgbọ́, wọ́n kórìíra wọn. Tẹ́ ẹ bá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Bíbélì, ọ̀pọ̀lọpọ̀ wọn ò fọwọ́ rọrí kú. Ayé pa wọ́n ni nítorí ìhìnrere. Wọ́n bẹ́ Paul lórí ni nítorí ọ̀rọ̀ ìhìnrere yìí. Ìtàn sọ fún wa wípé orí Paul balẹ̀ lẹ́ẹ̀kínní, orí rẹ̀ balẹ̀ lẹ́ẹ̀kejì, orí rẹ̀ balẹ̀ lẹ́ẹ̀kẹta, ó sì fọ́n omi jáde sára àwọn tó bẹ lórí. Pétérù wọ́n kàn má àgbélébù ní ìdoríkodò ni. Ìtàn sọ fún wa pé ìgbà tí wọ́n mú Pétérù tí wọ́n sọ sí ẹ̀wọ̀n, nígbà tó dáàrin òru, Pétérù wá ń wá ọ̀nà tí ó gbà sá lọ. Ló bá rí ibi kọ́lọ́fín kan, ló bá rí níbi tí wọ́n ṣe kọ́lọ́fín kan rè, ló bá pọ́, ló bá jáde ní bá ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́. Àmì tó ti ń sá lọ láàrin òru, àwọn níbẹ̀ ni Jésù ti pàdé ẹ̀ lójú ọ̀nà. Jésù ní ọ̀nsá, olórin kan kọ ní Kámárì Kámárì Kámárì, kí Jésù àjíyá pọ̀ tó báyìí fún mi, kí èmi sì máa sá Kámárì Kámárì Kámárì. Jésù pàdé ẹ̀ lójú ọ̀nà, ọ̀nsá lọ, ọ̀nsá fún yọ, ọ̀nsá fún kú, èmi kú fún ọ, ìwọ ń sá fún kú. All right, máa sá lọ o, jẹ́ kí n lọ kú fún ọ lẹ́lẹ́ẹ̀kejì, jẹ́ n lọ rọ́pò rẹ lẹ́wọ̀n yẹn, èmi ọ̀ lọ bí ìwọ ti kúrò, èmi ọ̀ kàn pa èmi again. Pétérù ní rárá ẹ jẹ́ n padà. Lóru yẹn náà ni Pétérù padà sínú ẹ̀wọ̀n yẹn. Àárọ̀ ọjọ́ kejì ni a pa gbogbo wọn. Pétérù wá ní kẹ́ tó pa mí, wọ́n ní àwọn kan gboyún má gbélébùú ní ọ̀dà bẹ́ẹ̀, ṣùgbọ́n o ẹ má kàn mí má gbélébùú bẹ́ẹ̀ ṣe kan ọ̀gá mi má gbélébùú. Ṣe ni kẹ́kẹ́ má gbélébùú ẹ wá dorí èmi kọlẹ̀, káyé ọmọ bá sọ pé bọ́gà mi ṣe kú lèmi náà ṣe kú. A ní a wá dorí Pétérù kọlẹ̀, wọ́n wá kàn má gbélébùú ní ìdoríkodò bí Pétérù ṣe kú nìyẹn. Ẹ̀yin ará, Stefano Erika wọ́n sọ lókùtà pa ni. Bí ẹ̀ ṣe sọ lókùtà bẹ́ẹ̀ náà ni sọ pé bàbá má ṣe ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn, bọ́ jẹ́ wọ ni èpè burúkú lọ́ọ́ máa ṣẹ́. Èpè lẹ́lòmí ó mú bọnu lórí àwọn ọ̀tá rẹ̀ tí ó ṣépèlé yẹn tí ó fi kú, níwọ náà bá máa lọ ọ̀run àpáàdì. Ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín tẹ̀sùn fẹ́ gbà nìyẹn láti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mi máa lọ sí ọ̀run àpáàdì, kí ọkàn wa kó lè korò sí àwọn tó kórìíra wa, ká máa wá ibi wọn, so that báà náà bá ṣe ṣègbè àwa náà kàn ṣègbè bẹ́ẹ̀ gẹ́gẹ́. Wọ́n bẹ́ Jákọ́bù lórí ni nínú Bíbélì. Jésù olùgbàlà wa lórí àgbélébùú ni bàbá dáríjì wọn nítorí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Ara àwọn olóyè ká kọ sí ìkórìíra. Nígbà tí ayé bá kórìíra wa nítorí ìgbàgbọ́, èṣù ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti sọ wá di ẹlẹ́ṣẹ̀ ni o. Ẹni tí èṣù ọba lè kó lójú yóò fẹ́ tẹ̀yìn mú, ogun ẹ̀yìn sì ṣòro jà. Èṣù ń fẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀, yẹn ni pé ká kórìíra àwọn tó kórìíra wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa rántí pé a yàtọ̀ sí wọn. Ẹ̀yin ni ìrántí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀. Jésù sọ ó ní ẹ jẹ́ pípé gẹ́gẹ́ bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ti jẹ́ pípé. Tá ò bá jẹ́ mímọ́ ká jẹ́ pé ká sì tẹ̀lé ẹ̀kọ́ Kristi, tí ìpè bá dún a lè mọ́ lọ. Ọba lèmi tẹ́ mọ wọn tẹ́, bí ṣe dùn mí kú ní dùn mí ẹ̀yẹ ìwọ náà fi mára tó ṣe sí mi mo ṣe sí ọ. Adìẹ dà lóògùn náà mo fọ lẹ́yìn. Do me, I do you. Bí pè bá dún ò ní lọ o. Ibi wàhálà wà rẹ o, ẹjẹ́ àsọkó bá a ṣe ń sọ yóò dùn o. Ewu ní o, ìṣòro ní o. Torí pé lójoojúmọ́ lọ́ọ́ máa rí tí ó máa bí ọnú. Lójoojúmọ́ lọ́ọ́ máa rí tí ó máa dùn ọ́.
àwọn kan wà tán máma pinnu pé òun ní fọkàn ẹ balẹ̀ àkàn wà tán fẹ́ gbàjọba ọ̀run ẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ò lè jẹ́ ìyàwó ẹ̀ mo fún un lówó ọbẹ̀ ká síbẹ̀ yóò rìnrìn àrè lọ ní ebi ọ̀pọ̀ wọlé òtò nílì tó jẹ kò tó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu bí kọ́ ọ̀nà ni ó sì máa hùwà tó o bá dẹ̀ ti gbọ́ owó kìtọ́ ọgbà létí kan pò báyìí lójú ẹsẹ̀ pẹ́ńsù ni wọ́n fi kọ́kọ́ rẹ̀ nù wé iye tẹ́lẹ̀ kì í ṣe báyìí ro lójú ẹsẹ̀ lórúkọ rí ó nùnà ó sì rí àkókò yẹn lẹ́nìkan máa sunkún gba Jésù ní ó sì gborúkọ ẹ̀ ní. ojoojúmọ́ lè sùn wákàtí wàhù ojoojúmọ́ ní gbé alẹ́sẹ̀ ẹ wo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́jà adé ẹrù orí wa mú a máa jọ wọ́n máa hu ìwà míì ọ̀rọ̀ Mósè bá mi lẹ́rù sà Mósè gbìyànjú o tẹsítímọ́nì rẹ̀ ó sì tún wá bàjẹ́ ó ní Mósè ní ọlọ́kàn tuntun jùlọ láàrin gbogbo ẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ but wọ́n pònú pọ̀ wọ́n múnú bí ó sì kọ́ lọ́lọ́run ó sọ fọlọ́n lọ́jọ́ kan ní sẹ́mi mo bí àwọn èèyàn yìí ní sẹ́mi mo bàbá wọn ni kí ló dé gan fẹ́ pa mí náà ó ní ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀ wá jẹ́ amómi jáde fún láti inú àpáta ẹ̀yin ọlọ́tẹ̀ yìí nígbà tí wọ́n bá ṣe fi àfọ̀n pásítọ̀ mi bí kọ́ máa ṣépè láwọn tí ọ̀sán ìdá mẹ́wàá ni wọ́n máa rí nígbà ọba jẹ́ pa káwà tẹ́ pé inú wọn máa dùn gbà tí bí bá pa pásítọ̀ wà á bá nínú wọn tó dùn pé àjọ máa jọ rí pé àwọn làwọn fún pásítọ̀ ní owó tí ó fi jẹ lónìí nítorí àtọ́ àmà sògo lé lórí nu nítorí yẹ ká ṣe wà ní ṣe tí èèyàn ọba kí àfùnú iṣẹ́ ìránṣẹ́ yìí tí ọlọ́run ọba pé èèyàn wo bọ́lọ́ ń pé èèyàn gan ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run kọ́lọ́run ó pé èèyàn gan pàápàá tí èèyàn ọba ní májẹ̀mú tó dá láti ọ̀dọ̀ ọlọ́kẹ́ èèyàn dúró gba májẹ̀mú ọjọ́ kan á wà tí èèyàn ó sọ pé sọ́lọ́ ń pè mí báyìí àwọn ọmọ àjọ ó ṣe nǹkan tí wọ́n pè èèyàn ó sọ pé àbí tilẹ̀kùn sọ́ọ̀sì lé gbogbo wọn lọ ni ẹ̀yin ara ẹni tó lọ́wọ́ bá sì jiná kò lè pẹ́ tíjọba ọ̀run yìí bọ́ lọ́wọ́ ẹ̀ wo tọ́ ọba ni ó fi tọkọ rẹ̀ ń ṣe kò ní jẹ́ ọwọ́ ìjọba ọ̀run ọkọ rẹ̀ tí ọba wá sọ́ọ̀sì tọ́gbẹ́ kò sí tẹ́lẹ̀ kọ́ sọ́ọ̀sì kò nítumọ̀ sí ìgbà tí ní ìpàdé ẹ lójú ọ̀nà bẹ́ẹ̀ ti bible study bọ́ ẹ gbàdúrà tẹ̀ wọ́n kọrin délé ìbànújẹ́ ní ògbé kọ́ lójú tí ò ní jẹ́ kó o sùn tí lè mọ́ tí ó máa sọ̀rọ̀ tí ó máa bú ọ lọ́rọ̀ tí ó dàbí pé kó o tiẹ̀ kó jáde kó o lé rẹ̀ ṣùgbọ́n ò lè ṣe bẹ́ẹ̀ torí ìjọba ọ̀run ẹ̀yin èèyàn Ọlọ́run n ta fẹ́ gbàdúrà lónú ẹ̀kọ́ ìní pé wọ́n gbàgbé mu ní a ó sì kórìíra yín n tí àdúrà wà á dá lónìí pé Olúwa ayé tó korò mọ́ àyàn ni mo wà wọ́n korò mọ́ gbàgbọ́ ayé tó mo fẹ́ ṣe gbàgbọ́ láàrin ọ̀tá ọgbọ́n wo ni wọ́n dá sí wọ́n ni wọ́n ṣe rìn tí ó fi ṣe é ṣe tí wọ́n sì rìnrìn àjò mi látayé dọ́run because gbogbo ọ̀nà ló ti máa rí ìkọ̀sẹ̀ lọ́tọ̀ ìkọ̀sẹ̀ lọ́sì ibi tí ire rẹ wà ó lè jẹ́ pọ́ta kan ní ètò lọ́dún ó bẹ̀dì ọ́ anítọ́ ọba foríbalẹ̀ fún alóòní gba bí ìkọjá ní ọba tó dọ̀rọ̀ ẹ̀bẹ̀ ànímọ̀ sí bẹ̀ mí yẹn alóòmúnú bí mi ò sọ pé máa fẹ́ ìwọ ọmọge mi ni máa fẹ́ ṣé wọn nìkan náà kọ́ sí SU ní dìpátímẹ̀ntì kan sẹ́nikẹ́ni tí mi ò tí ọ̀gbọ̀dọ̀ mi kọjá ẹ̀ẹ̀kan náà ni máa ṣe ìwọ nìkan náà SU ni kí ló ṣe é kẹ́ ọgẹ́jọ́ ó tún bẹ̀ mí alọ́lọ́kùnrin rẹ̀ ó ṣe tó olóòlù ṣe tó èyí ti parí tí mo fẹ́ ṣe ọ́fíìsì náà láti ṣe mo ti yanjú ẹ̀ ó ti gbà ṣé ìwọ nìkan náà SU ni ẹ̀ńlẹ́ o lady evangelist prophetess lọ́ọ́ bá yàn yálà ìjọba ọ̀run tàbí oríire ayé ó sì lè pinnu pé tó ń ṣe nìyẹn wọn náà bá yarí pé ọ̀gá kò ṣeé ṣe bẹ́ẹ̀ torí mò ń lọ síjọba ọ̀run àlọ́ máa rìpíìtì ọdún kan kò lè tó yẹn múra láti rìpíìtì bàbá ẹ kú ló lọ irú ayé tá a wà nìyẹn ayé tá a wà yóò kù di àwọn ọmọ àwọn èèyàn ìṣe ọ̀kú mọ̀nà tí wọ́n gbà wọ bẹ̀ ọwọ́ àkàn wọ ní ọ̀gá ní kẹ́ dúró di àwọn ọ̀gá dé ọ̀tọ̀ ni tí ń gbé kàn wájú
ó ní 50,000 naira ló máa ná 50,000 naira bá a ṣe ń bí nìyẹn ìwọ náà béèrè lọ́wọ́ àwọn tá a gba ìṣe bá a ṣe ní ètò ọba dẹ̀ ń kó rẹ̀díjà pẹ̀lú mi. ẹ̀yin ara bá ọba dẹ̀ jẹ́ obìnrin ni the same thing náà ni àti ọba ti lè fowó ṣe yọ faraṣe à ń sọ sáàmù orílẹ̀-èdè kan jẹ́ faraṣe nítorí àwọn máa jẹ lọ títí ẹ̀ẹ̀kan ṣoṣo kí wọ́n á ní sẹ́ nǹkan mẹ́ta ni. ẹ̀yin ara irú ayé tá a wà nìyẹn ayé tí ọmọ tiwa títí ń tá a gbà tí ì bọ́ ọwọ́ àgbàdua tó lé ọlọ́run o ojoojúmọ́ láyé ń tì mí ń tìkùtì wọ́n kórìíra mi wọ́n ìfẹ́ rí mi láàtàn wọ́n ìfẹ́ gbọ́n tí mo wí bó ni wọ́n ṣe làájá bó ló ṣe fún mi ní ọkàn mìíràn tí mo fi ní kórìíra wọn padà ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n gbà fi ìfẹ́ hàn sàn tó kórìíra mi tí wọ́n fi jọ́ ọmọ bàbá mi tí ń bẹ lọ́run olúwa wá ṣèmi jìnnà lónìí so that wọ́n lè wà ní àlàáfíà láì lábà wọ́n láì lábùkù wọ́n sì múra gírí pé tí pè bá ti dán kò ní sẹ́nikẹ́ni tí ó dùn wájú mi pé òun ò ní jẹ́ ń lọ ṣàánú mi ẹ dìde mo rò pé ẹ ti bẹ̀rẹ̀ sí gbàdúrà ni mo rò pé ẹ ti bẹ̀rẹ̀ sí gbàdúrà ni kó o ké pa ọlọ́run ọ̀wá gbà mí bó ni wọ́n ṣe a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn ọlọ́run mọ́ mi làájá jẹ́ káàánú mi ṣe ọ́ Jésù olùgbàlà bá ọlọ́run sọ̀rọ̀ ọ̀dọ̀wẹ́ o lọ́jọ́ tí ìpè yóò dùn lórúkọ Jésù ẹnikẹ́ni ò ní kó bá o. ọlọ́run wá ṣàánú mi àánú ni mo nílò torí àkórìíra rẹ lọ́dọ̀ gbogbo ènìyàn alákòóbá lẹ́jọ́ máa gbélé àwọn ọ̀daràn lẹ́jọ́ máa gbàdúgbò bó o lò ṣe wá ní báyé lọ báyìí nígbà tí wọ́n bá fẹ́ tọ́ rẹ dùn ọ́ nígbà tí wọ́n bá gba tọ́tọ́ sí ọ nígbà tí wọ́n bá yan ọjẹ tí wọ́n bá fi hàn ọ́ bó o lò ṣe ní react báyìí ẹ̀mí mímọ́ o dá sọ̀rọ̀ ayé mi lónìí ṣàánú mi àdúà ọlọ́run má jẹ́ orí mi ó burú o má jẹ́ orí mi ó gbàbọ̀dẹ̀ mo fẹ́ bá Jésù lọ mo fẹ́ wà ní ìwà mímọ́ mo fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ṣe mí lólóríire nígbẹ̀yìn ayé bọ́lọ̀ ń sọ̀rọ̀.